gẹ́gẹ́ bí n tí àfáà wa sọ ní lẹ́ẹ̀kan inú ààfin náà ni a ti wé láwàní inú ààfin láti wé láwàní fún ìmámù wa Dr. Taliat Ayélára níjọ́ náà lọ́hùn tí ń bá ṣí ẹnu ọ̀nà tó wà lọ́hùn ni ẹnu ọ̀nà tó wà ń bẹ̀ níjọ́ náà gíláàsì tí wọ́n sún báyìí ni ó fọ́ níjọ́ náà èmi wà nú ẹni tí wọ́n yàn pé kó dúró kó wí láwàní bẹ́ẹ̀ ni bàbá wa tí wọ́n jókòó tí wọ́n dúró yìí ó tàà bí 5 tí ń bá ṣì àti Dr. Khediru Mustapha àti Dr. Bari wọ́n wá ṣojú bàbá ìmọ̀ọ́mù Ìbàdàn so láti lè sọ pé ọba kọ́ ni ó fi òun jẹ lèmọ́mù ó rújú púpọ̀ nítorí pé ó ṣojú gbogbo wa adẹ̀wà ní ibẹ̀ so ààfin Ṣọ̀ún ni a ti wé láwàní ní ìjọ náà so kí Ọlọ́run kó wọlá àjọ kan Ọlọ́run Olúwa má yẹ àga yìí ní ìdíyín o torí pé dákun ni ló ràn Ọlọ́run dákun ló ràn Ọlọ́run ẹnìkan ò lè ṣàyàgbàǹgbà sọ́lọ́run pé mú iṣẹ́ àgbàǹgbà yìí ohun tí ń bá fẹ́ ní ó ṣe rárá o àwọn tó ń ṣe tí ẹ̀ lọ́wọ́ gan wọ́n sì ń sunkún pé Ọlọ́run